ṣàdédé mo jí láàárọ̀ ẹ̀ téèyàn kan fọ́ọ̀dù fídíò kan sí mi tán ní ọ̀gbẹ́ni kan tó pe ẹ̀ náà gúnrò sí o àbí àgbẹ̀ èròdẹ ni báwo ló tẹ̀ pé orúkọ yìí. gbogbo ẹni tí ó bá mọ arákùnrin tí wọ́n pè ní Noah Ezekiel àti Akéde Oòduà ẹ bá mi sẹ́ndì fídíò yìí kó dọ́dọ̀ wọn ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí wọn tó bá lólùbáwí tó ní bàbá àbíyà àbí pásítọ̀ kan ni àbí babaláwo kan ni tó jólùbáwí fún wọn ẹ bá sẹ́ndì fídíò yìí kó dọ́dọ̀ wọn. ṣẹ́rẹ́ àwọn arákùnrin méjèèjì wọ́n trespass in the name of pé wọ́n wá followers wọ́n wá fame wọ́n ń fa wàhálà wọ́n sì ń wá wàhálà wọ́n sì ń da omi àlàáfíà wọ́n sì ń dàrú. kí lèèyàn bá débi pé kó máa bú ọlọ́run ọba wa kí lèèyàn bá débi pé kó máa bú ọlọ́run àwa mùsùlùmí kó máa bú ànábì wa Muhammad kó máa pe ànábì wa lálágbèrè ṣe mọ̀ pé wàhálà ló ń wá kó máa pe ànábì wa lóko tí ò dáa ṣe mọ̀ pé wàhálà ló ń wá báwọn. wọ́n ní kí wọ́n Akéde o lèmi náà bá wo fídíò máa ní kí ni ìtì ń pẹ́ jù tó bá ṣì ń sọ pé wọ́n nù mí ìwọ fúnra ẹ̀ ó lè tẹ ọkọ̀ létí máa bọ̀ ń Ṣàgámù ibi tẹ́mi wà ní ẹ̀mí ò fi bò Ògùn state ni o ní láti máa sọ pé nǹkan wọ́n nù ẹ̀ ìwọ fúnra ẹ̀ lè wà wọ́n nù mí náà tó bá ti dé express junction Ṣàgámù mẹ́sẹ̀gì mi máa bá ẹ bẹ́ẹ̀ èlò ń ṣe pé bóyá mo nǹkan t'Akéde Oòduà wà fún ni pé nǹkan tó wà lọ́pọlọ rí ẹ tí òun sọ nípa ìwé ẹ wá defend ẹ wájú Akéde èlò ń ṣe it's not too hard to demand mo demand kankan lọ́wọ́ ẹ o sọ pé pẹ́pẹ́sẹ̀ èèyàn kan ń ba ànábì lórúkọ jẹ́ ó ń ba Allah lórúkọ jẹ́ ibi tí òye èmi àti ń fi jọ yàtọ̀ sí Elédùmarè lélẹ̀ ìwọ ń claim pé Allah ló dá gbogbo wa Allah ló dá gbogbo nǹkan tó wà láyé yìí èèyàn tá Allah wá dá ó wá ń bú Allah ó ṣe fi ohun àti Allah lẹ̀ sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo nígbàgbọ́ pé Elédùmarè ló dá èmi àti ìwọ tó bá ń bú Elédùmarè kò rá mi máa wẹ̀ ẹ̀ràn ni why is it your concern ibi tẹ́ máa ti mọ̀ wípé Allah ń ṣe ọlọ́run àgbáyé nìyẹn Allah is an idol tó o bá já idol ni o ò ní fẹ́ máa gbèjà ẹ̀ oyè òde bẹ́ẹ̀ ni o ò pé ó gbìyànjú lè ṣẹnu sí ni o mọ bí tí mo ti wá mọ̀ wípé póòsì tó póòsì ó fẹ́ fi ṣe pàṣà mo rí picture mi ok bẹ́ẹ̀ ni mo fẹ́ da ilẹ̀ omi ilẹ̀ Yorùbá rú mo rí evangelist náà ó fẹ́ da ilẹ̀ omi Yorùbá rú ọ̀gá pátápátá akádìpù mi ò rí picture ẹ̀bẹ̀ mi ò rí fídíò ẹ̀bẹ̀ ó ní èèyàn kan pé àwọn ọjọ́ ọlọ́ti bú wọn bàbá ńlá wa rí ó dàbí wọ́n ẹ̀ṣẹ̀ bí wọ́n lánàá ẹ kàn máa gbé fóònù ẹ máa sọ pé èèyàn kan fẹ́ trendy fídíò tí wọ́n fẹ́ ṣe yìí àtọ́jọ́ tí mo ti wo fídíò ẹ kò ní kọ́mẹ̀ntì tó fídíò tó ṣe yìí under kọ́mẹ̀ntì ẹ gọ́sẹ̀ èbú lọ bú èèyàn jù mí ò mọ kéèyàn release fídíò kó jẹ́ pé èpè àtọ́jọ́ tó ti ṣe wò ní mọ̀ àdúrà tó ṣẹ́ fún ẹ lọ́jọ́ yẹn kò lè tó èpè tó gbà lórí TikTok lórí fídíò tó gbà yẹn at least tí wọ́n máa ṣe kan gidi under comment section àbí òun wo kọ́mẹ̀ntì ni òun wo kọ́mẹ̀ntì tó bá jẹ́ pé nǹkan gidi bébí ti ṣẹ́jú á ní ẹ̀ lè ṣe bísínẹ́sì mọ́ nílẹ̀ Yorùbá ó ní pẹ́pẹ́sẹ́ ò gbà fún ànábì ibi ìbà ẹ̀kọ́ ni ànábì ti ṣẹ̀mí ọkọ̀ ànábì wa ni sọ ilẹ̀ méjì àbí ìlú méjì àbí ìlú mẹ́ta tí wọ́n fi Kùránì tẹ̀dó nílẹ̀ Yorùbá irọ́ ni Mẹ́kà ni wọ́n lè fi sọ pé wọ́n fi Kùránì tẹ̀dó irọ́ dẹ̀ ni wọ́n fi Kùránì tẹ̀dó síbẹ̀ wọ́n fi kíní oye ànábì báwọn èèyàn kan bẹ̀ ni so kò sí ilẹ̀ kan tí wọ́n fi Kùránì tẹ̀dó sí tó fi kírètì rí kò sí ìlú kan tó fi Kùránì kírètì rí òun sọ fún mi pé pẹ́pẹ́sẹ́ nílẹ̀ abínibí tàwa tí ànábì bá sórí ẹ má sọ Yorùbá ẹ má fi ẹ sọ Arab kẹ́ fi máa gbà ànábì ga Akéde ò ní gbọ́ bọ́ tó bá sọ Yorùbá tó bá fi ń takò ilẹ̀ Yorùbá àwọn tó kọ́kọ́ tẹ ilẹ̀ Yorùbá wọn béèrè lọ́wọ́ ẹ̀ á gbọ́ ṣe ọ̀rọ̀.